rorororo ní ìgìrì òkè ọmọ àgbẹ̀ yára ìjẹyà ọmọ àgbẹ̀ kùnrin jẹkùn ọmọ àrìnrìn ẹkùn wọ́n nílé ọmọ ìgbẹ́rẹ̀ pẹ̀lú lẹ́mọ̀ràn ẹlẹ́gbẹ́ òtakùrùrù ní ìgìrì òkè ọmọ àjọ lẹ́sùn gbọ́rí lẹ́ta láti ìrọ̀nà òkè páàkì àjọ lẹ́mọ̀sùn gbọ́rí lẹ́ta láti ìrẹ́bí ibi tíá ọmọ nígi mẹ́ta náà ṣẹlẹ̀ àkọ́ òde àkọ́ ẹ̀yẹ àkọ́ òṣìṣẹ́ ẹni náà yámọ̀ inú ayámọ̀ ẹni náà ṣẹ̀wọ̀n inú aṣẹ ẹni náà kàn inú akàn ṣé náà máa rẹ lẹ́rẹ̀ yá sí ni ara àdúpẹ́ ọ̀dá o ọmọ ẹ̀ṣọ́ oríta yábọ̀ gbọ́rọ̀ aṣọ ṣé náà rẹ lẹ́rẹ̀ yá sí ni ara o ọmọ ìjẹ àràbà jẹ́gẹ́dẹ́ o wọ́n ti gbẹ́gbẹ́ àyọ̀mọ̀ ọ̀dànà kó dojú ọ̀la òyeye ọmọ ọmọdé kárìnrà ká wọ́n tẹ̀sẹ̀ ara lọ àbọ̀ ní mò ń dà o dúpẹ́ ọ̀nà mẹ́gbọ́nìkè lọ àrùn àkúyò àbáyérelé ilé rẹ̀ náà àbáyéré mọ́ṣúmọ́ṣú mọ́ ọmọ gbẹ̀yìn oṣù mọ́ṣúmọ́ lẹ́dẹ̀dẹ̀rẹ̀ sínú ọ̀wọ́dẹ lẹ́sẹ̀ òdúpẹ́ ọ̀la o àìkọ́ ṣọ̀rọ̀ ẹ̀dúró kìíní dọ̀dọ̀balẹ̀ kìíní kékeré kéèlà kíkọ́ mẹ́kọ̀ọ́ lọ́lẹ̀ ẹ̀dẹ̀ bàbá kábíyèsí o ṣe náà lẹ́rẹ̀ yá sí mi àràádúmi ní ìjọ kanlẹ̀ ọdún kanlẹ̀ bùn rẹ̀ ṣí ọmọ ṣẹ́ yẹ̀rù kẹgbẹ̀rún ọ̀nìyàn rí iná ọmọ ṣẹ́ yẹ̀rù kẹgbẹ̀rún ọmọge aṣọ fẹ́ ṣé lẹ́mẹ̀ lẹ́rẹ̀ yá sí mi ara o àbá ìrẹ̀lẹ̀ o ilé rẹ̀ náà àbá ìrẹ̀ ẹsẹ o mama wa Janet Balógun ó sọkútù mama pẹta bá fi màmá lẹ kọtán nínú àkábẹ́ẹ̀sì ni kọtán nínú ọpọlọ ibi tí a torí ẹ̀ wá ibẹ̀ náà ládé yìí ìjó fàájì ẹlọ́gùn tí a máa dá dọ̀bálẹ̀ ṣùgbọ́n ibi tí a bá pè lórí wọlé nìkan kì í fi ibẹ̀ tẹ̀lẹ̀. ìkórìtà tá a dé yìí. àwọn bá sẹ́ni àlàáfíà bọ̀ bí okùn ṣòkòtò máa pe àwọn ọmọ olóòkú pẹ̀lú ẹbí bàbá láti.